mo gbàyọ̀dá kí n tó dókítọ̀ mo tó gbàyọ̀dá sí ìkómọ ẹ dákun máa jà á làlá òlè rẹ́jú ní mẹ́kànlélẹ́ yìí kò sọ́kàn méjì lára wa ẹyọ kan náà lọ́lọ́run fẹ́ nìkọ̀ọ̀kan àmọ́ ẹ jẹ́ kí ọkàn wa kọ́ mọ́ síra wa ọkàn tó dọ̀tí látẹ̀kan yìí tí ń wò wọ́n ọkàn tó dọ̀tí ìzámápu wá dùlùmárìhì lámúyẹ̀kùtọ̀ ìrà ayáta ìyò bílẹ̀ máa ń ga gbogbo ọkàn tó bá dọ̀tí tẹ́nì nǹkan ọba fọ́ nǹkan rẹ̀ fáhàíhátà ayòkè gbogbo drákìlínà ayé àti alágbàfọ̀ ayé ò lè rí fún ẹlòmí ilẹ̀ ọkọ̀ tuntun ó lè lọ mọ́rùn tuntun ó lè débìlà tuntun àmọ́ ní ẹbá wọ ọkẹ́ rẹ̀ wò kọ́ bá pàjẹ́ bọ́ mẹ́ra kéjì ní ẹ̀lọ́kún bẹ̀. bí wọ́n ti ń dákọ̀ ọ̀rọ̀ sí Adam mò ń fíìmù látẹ̀kan ní bọ́bá wá wọ kọ gba tí mo wí bọ́bá sì wọ́ kọ mọ́gbà èmi tí ń bá bọ̀ láti gọ́ ọba jẹ́ ẹ̀rin ní kémi náà kí wọ́n dé pẹ̀bòmí náà lèmi náà retí àmọ́ kí ló ṣe tá à ń ṣe báyìí kí ló ṣe tá à ń ṣe báyìí ẹni tó pàtètè kéwú kí kálukọ́ wá mú tiẹ̀ ọ pàtètè rẹ̀ kí kálukọ́ wá ṣe kálukọ́ wá mú tiẹ̀ tán tafarraku shiyan wọ́n ní kú fún un dìtẹ́mí ó kálukú wá mú tiẹ̀ tán ẹ̀ wá ń lọ dá mi lẹ́ tí èsè ti bàbá yìí tafarraku shiyan kálukú wá ń ṣe tó wù wọ́n ní kú fún un dìtẹ́mí ó àwọn aláìmọ̀ wọ́n wá ń dẹ wá síra wa wọ́n ní káwọn àlẹ́yà kùdú láàdí máa ká ní àhàfà gbogbo tá nábì ní a má dánwò tó gbẹ́sẹ̀ lé ní gbogbo àfà sílẹ̀ nísì ni wọ́n wá ń ṣe kálukú wá ń ra àfà rẹ̀ pé kàkẹ́ wà kàfí wà kàyí kàmáde wà ṣe ò jákí mẹ́ talafẹ́ tó talafẹ́ jùlọ talafẹ́ ṣe dédé níbi kéwú nílùú yìí àwọn ọmọ ìyẹn yíyà yíyà láti lọ wọ́n wá fẹ́ yìí lẹ̀ fún àwọn ṣe gbákú 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 nítorí eléyìí ọ̀rọ̀ mọ́ndẹ ní àwa sọ a máa mo fíìmù púpọ̀ ní àì àti wọ́n gbọ́ kí wọ́n ní ìwọ̀n lọ sáwòye níbi tó ní ìgbẹ̀ nítorí eléyìí ẹ sọ pé ádámà á àníyàn lórí àdámà àníyàn lórí bọ́ọ̀ bá ti wí bọ́ọ̀ ń jẹ nǹkan lọ́wọ́ nǹkan ò ní pọ́ lérí má wí àníyàn lórí àdámà àníyàn lórí gulubi karatu gulubi ẹni tó bá mọ̀ tí wọ́n ẹ̀kọ́ sọ nítorí eléyìí ìdí ummi àmùsátù ìyá ní ìyá tó bá bí ọmọ òórùn márùn ní ọmọ àrùn lára Alfa Jaqmal kí ní kẹ̀kẹ́ tó máa wà fà lára ẹ̀ bá dákun mọ́jọ ọpẹ́ orú ọdún mọ́jọ ọpẹ́ nǹkan márùn wọ́n ní nǹkan márùn yìí àwọn méjì ẹ̀pọ̀ tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ bí mọ́ tán òórùn márùn ní márùn lára rẹ̀ awọ́nà ríhù nífàásì ẹ̀gẹ́ ọmọ bíbí yóò máa rùn lára rẹ̀ lára yọ lọ́mọ yóò dàbí kàsì tó bá yá mọ́jà àwọn èèyàn ó gbóòórùn rẹ̀ Bọ́kọ̀ rẹ̀ bá nímú, kò ní bẹ́ẹ̀ máa gbó ìyàwó rẹ̀ nígbà ìlú kẹsẹ̀ ṣẹ̀ṣẹ̀ pẹ̀ lọ́wọ́ èmi Samuel. ẹlẹ́ẹ̀kejì rẹ̀ Ríhù sẹ́ni yìí. òórùn ọyàn ó yàtọ̀ sí òórùn Ìjọ mi. ẹ̀gẹ́ ọmọ bíbí bọ́ òórùn ọyàn tó bá dà sí yàrá òórùn tí ó máa rùn má jẹ́ òórùn jáde Èèyàn méjì ló bímọ bàbá àtìyá. Lára àyá ọmọ nìkan lòun wá ìjẹ̀bí wọ́n ti máa rùn oníwà ara bàbá. Lára àyá ọmọ lẹ́ẹ̀kì kí ló tún máa ṣẹ̀ sí ọyàn ìyá nìkan ló tún máa rùn lára rẹ̀. ṣé wa brazil ẹlẹ́ẹ̀kẹta rèé Ríhù nìgbẹ́ẹ̀tì. òórùn gbé ọmọ ọgbọ́dọ̀ yàgbẹ́ sí kò nísìn ìyó gbé lọ́wọ́ lára ìyá ni ó yàgbẹ́ sí Bàbá ọmọ olówó tó ra pápásì. Àwọn pápásì náà bí tuntun wọ́n ní lọ́kẹ̀ bẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní àbíyá ní ọ̀bẹ sí. lára ìyá ni ọbẹ̀ sí Lábíyáni. ẹlẹ́ẹ̀kẹrin òórùn rèé o Ríhù nìgbẹ́ẹ̀tì. kò lè tọ̀ sẹ́nì kankan láàmọ́ ìyá náà nípò rẹ̀ Ó di mẹ́rin.
Káàmísàn. ẹlẹ́ẹ̀karùn-ún rèé Rí oníkẹ́yìí. òórùn èbì nígbà tí mú lọ́mú tó bá sàn sí ìyànlá ọ̀tọ̀ lórùn rẹ̀ tóun bá wá tó bì lára ta ni ó bì sí Lára yẹn rìn. nítorí eléyìí Àyùwá ìhábá ìdìbò. ìyá bàbá ẹ múra Wọ́n ní bí. bọ́lọ̀ ti ní ọ̀hàn yìí ọlọ́run ló ní ọ̀hàn kìí ṣèyàn Bẹ́ẹ̀ bá wo ìyàwó. gbogbo ẹni tó bá hàn ọlọ́run ló ní ọ̀hàn ẹlòmíì ké ìyálàyà kéwọ́ ọlọ́run pé kó wọ́n ṣe ní àbá Bẹ́ẹ̀ bá wo ìyàwó àbá mi kò ṣe é rí. Torí pé wọ́n tọ́jú rẹ̀. Bí ẹ bá bímọ fún ìyàwó yìí, ọjà àjùbàbọ̀ ọlọ́mọ kọ́ máa ra eré. ìṣẹ́jú méjì náà ló kù tí ń lo ìṣẹ́jú méjì Oríṣiríṣi aṣọ kúlẹ̀ tó gbọ́ fún mi. máa gbọ́ alákọ̀ọ́kọ́ Obìnrin méjì àwọn aṣọ ọ̀gbìn àkàrà ní elébísì. Bí mẹ́wàá káwọn yọ ọmọ yín. Aṣọ kẹ́mẹ́ dọ̀lọ́ àkàrà ní dábàá tó wọ́n tún ọ̀rọ̀. Ẹ̀rá mẹ́wàá káwọn yọ ọmọ yín. Ẹ̀yà kùbí, ẹ̀yà àbílẹ̀, ẹ̀yà kùbí ọ̀ mẹ́wàá naira. Bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ eléyìí rẹ̀. Ìjọba tó jọba wọ́n ń ta àkàrà jẹ wọ́n gbé ní sóhun ni. ọjọ́ ẹ̀rín ni yóò tutù lónìí yóò gbóná lọ́la gbogbo ń tẹ́ rí tàǹsẹ́ báwọn obìnrin wa nǹkan tí ọ̀dá ni ayúwalẹ̀ abáhí jìdù ń bọ̀ nítorí eléyìí dákun ọlọ́run tó sínà fún ọ jẹ́mọ̀ ìyàwó rẹ̀ òórùn aṣọ tó dáa ní kọ́ márùn lára kọ̀ ìkan tùràrí Ìyàwó dání pọ̀ yìí, ìyàwó jẹ́ kúmọ̀ àtàyèsè. àtayése kí wọ́n wá rí ìyàwó àtayése kí ìyàwó rẹ̀ ọwá má dùn rí Kẹ́mọ̀ wá mú dùn bí ìyàwó rẹ̀. gbogbo ohun tí ń ṣe wá nù àyàsóbìnrin igi wá ní o àyàsóbìnrin igi ẹni ní sọ wá dẹni tí ń tà rójútu ẹ o wọ́n tẹ́rìbíyà tó dáa bí wọ́n ti fún wọ èyí tó ju tiẹ̀ lọ ní píwọ náà fọmọ náà nù àfáàwọ̀ àbíbù tá à ń ṣàdúrà fún lẹ́ẹ̀kan àṣewò àbíbù lùmọ̀láyìn ọlọ́run jẹ́ mi rìn ó gbójú tàbá àgbà tèmi lọ ẹ̀mí tàbá àgbà gùn àwọn àti àmọ̀ wọn ni ẹ̀mí àbá àgbà gùn ìjọ mẹ́rin náà wọ́n ti fi sàárẹ̀ láti jọ tí wọ́n ti ń bá bọ̀ láti gbọ́ ọba kó tó kan súlẹ̀ kó tó kan ọba súlẹ̀ làbá àti ń bá bọ̀ nítorí eléyìí ẹ dákun bọ́rọ̀ ohun ti mọ náà nì tọ́jú àwọn ìyàwó rẹ̀ bìtẹ́rí bí ẹ fi wọn àdábì taman àwọn láàrin àwọn àmúkéwúláwà àmì ìtẹ́mi sọ yìí wọ́n lè má sọ fún ọ wassalamu alaikum warahmatullahi wabarakatuh. ìgbéyàwó bá ti ṣe tán. Kété máa bá ti ṣe tán. a fi ìgbórúkọ ọmọ lé. A fi ìgbórúkọ ọmọ a fi lé. báwa tí máa ṣe nǹkan ní ìjọba. Báwa tí máa ṣe nǹkan. a bá tún máa ṣe nǹkan míì. A bá tún máa ṣe nǹkan míì. tó bá tún kàn. Tó bá tún kàn lẹ́yìn rẹ̀. Láàrin ìṣẹ́jú márùn-ún náà sì ní gbogbo ẹ̀. Gbogbo akátá ká farabalẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Látàkó wa sí àkó àwọn àfá wa. Láti àpò bàbá Tẹ́lẹ́sì sí àpò àwọn àfá wa, àwọn àmì wa. Ìbínú làbó wa. Alhamdulillah. Allama al-Qur'an. Allamahu al-bayan. Ash-shamsu wal-qamaru bihusban. Wa nusalli wa nusallim على سيدنا ومولانا محمد من آتاه الله ريح وريحان ووهبه الريان صلاة تؤم له
وأصحابه وأمته إلى يوم يرث الله الأرض ومن عليها وهو خير الوارثين. يقول صلى الله عليه وسلم أنا يوبا النبي لا داني sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin jàmáà àfáà wa ń kọ́ sallallahu alayhi wa sallam. gbogbo àwọn náà kájà yòókù náà mẹ́gbẹ́ mẹ́ta mẹ́ta sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. ولد لي غلام يوم أمسي وسميته باسم والدي إبراهيم نظرا لذلك على لساني gbogbo àwọn àfáà wa níkàlẹ̀ وعلى لساني حامل النايي المدير وعلى لساني عميد دار العلوم وعلى بركة أباه أكبر بابا لاغودي سمينا ولد الأول الريان Allahu akbar. سميناه ريان Ọlátúndé látẹ̀lí lọ a ní orúkọ ọmọ alákọ̀ọ́kọ́ yóò máa jẹ́ Rayyan. Ọlátúndé Sàmáìnáhù Rayyan yóò máa jẹ́ Rayyan. Àbẹ̀fẹ́ Olúwa Abẹ́fẹ́ Olúwa. àtúnsọ ní Rayyan àtúnsọ ní Rayyan. Abọ́lájí ọkọ̀ tí wọ́n rá fún mi. Abọ́lájí ti bàbá wa Ajánásí àgbà. Ẹ̀dùn ni wọ́n jẹ́ bẹ́ẹ̀. Sàmáìnáhù Rayyan yóò máa jẹ́ Rayyan. Abọ́lájí Abọ́lájí. Abdulwasi' Abdulwasi'. Bun Afagba Bun Afagba. Salimanu Salman. Alijakimali ọmọ bàbá Lágége. Amma waladal akhiri ọmọ ẹlẹ́ẹ̀kejì. bada an samaina Allah. lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba gangan fúnra ara rẹ̀ ó ti sọ lóko látọ̀dọ̀ rẹ̀ wá. Wasallaina alal adinani. Láti sọ̀rọ̀ kẹ́sọ̀ gẹ̀fọ́ ànábì tí ń jẹ́ al-Adnan. Adnan ló bá nábì. Bada an samaina Allah. bàtà dákọ̀ lọ́wọ́ Allah. Bismillahirrahmani. ní Ar-Rahman. Wasnaina ala adinani. ìran àdínábì tí í ṣe Muhammad Rasulullah. Khairu man wulida. gbogbo ẹni wọ́n bí lábẹ́ òbí. Sayyidil awwalina wal akhirina. àkọ́kọ́ aṣáájú gbogbo ẹni kẹ́yìn. Man utiya bil burhani. gbogbo ayé yẹn. Samainahu burhani. Samainahu burhan. Adisa. Samainahu burhan. Ọlárẹ̀wájú. Samainahu burhan. Olúwa pẹ̀lú mi. Samainahu burhan. Olùgbẹ́jọ́ gbẹ́jọ́. Olú tí ń gbẹ́jọ́. Samainahu burhan. Àtayéṣe Al-Jaqmali ọmọ bàbá wa Gègé. Salamullahi alayhi ma yawma wulida. Salamullahi alayhi ma yawma sumiya. Barakallahu fi ayatihima.
lálùbáríkà. wà fi sàdíyé ummi máa. mo ní báyà yá àwọn méjèèjì balùbáríkà sí. wà wá sàláhù fi rísíkì àbáwáyìmá. bàbá tó bí àwọn ọmọ méjèèjì yìí jáde kí wọ́n gbààyè sí. wa barakallahu fi hayatihima wa amarihima wa amarina jami Allahumma amin. lálùbáríkà sí ká ṣe àmínà. àmín wa mẹ́ta mẹ́ta. àmínà. àmín. àmínà. àmín. àmínà ya Allah. ìta àfikún tó ọmọ kejì. ìta àfi sókò ọmọ kejì. burhan. burhan. àdìsá. àdìsá. ọ̀làrẹ̀wájú. ọ̀làrẹ̀wájú. olúwa pẹ̀lú mi. olúwa pẹ̀lú mi. àlàbí. àlàbí. adókun. atúnfi kún fún Insha Allah. àlàbí. ọlọ́mọsàjọ́ lálùbáríkà. lálùbáríkà náà Muhammad. ọlọ́jọ́ lálùbáríkà. ọlá náà Muhammad. ọlá nábì Muhammad. ọlá àwọn kíníkíní tí wọ́n jókòó yìí. ọlá àwọn kíníkejì. tí wọ́n jókòó yìí. wọ́n sì làmìlaka. wọ́n sì làmìlaka. Bẹ́ẹ̀ni. ràyà Bẹ́ẹ̀ni. wọ́gbùrù ha. Bẹ́ẹ̀ni. ọlọ́wọ́lá àwọn tẹ́ jẹ́ lóko. afáàgbà ńlẹ̀ ọlọ́kọ́ ńlá. àfa àgbà nílé ọlọ́kọ́ ńlá. lánàá lánàá. burhanu ni wọ́n ń jẹ́. burhanu ni wọ́n jẹ́. ìkànnú àwọn ọlọ́lá nílẹ̀ lárúbáwá lọ́hùn. ọ̀kan náà àwọn ọlọ́lá ńlẹ̀ lábáwá lọ́hùn. bàbá wa amduna eléyìí sọ fún wa lẹ́ẹ̀kan. àmì nàlẹ́ ìmùdí ìdáná ni wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn bàbá. wọ́n sọ bẹ́ẹ̀ fún wa já gbọ́. wọ́n já gbọ́. wọ́n ní pé afa wa wọ́n ní ẹlẹgbẹ́ aburayan 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 ẹrú ọlọ́run kan. ẹrú ọlọ́run kan. ọlọ́run dá lọ́lá. ọlọ́run dá ní ọlá. ní Dubai ló wà. ní Dubai ló wà. bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n ló jẹ́ fún ọba Hamdan tó wà ń bẹ̀. ẹ̀gbọ́n ló jẹ́ fún ọba Hamdan tó wà ń bẹ̀ yẹn. ìyá mi bá tún ṣe àtúnṣe ọ̀nà ní Hamdan. àtúnṣe àtẹ bá tún ṣe mí àtúnṣe ní Hamdan. ọlọ́run wọlé àwọn ẹrú ńláńlá. bẹ́ẹ̀ni àwọn aṣọ Hamdan ọlọ́run ṣe. ọlọ́run kò ṣe bẹ́ẹ̀. ọlọ́run mọ́sá ṣe bẹ́ẹ̀. ọlọ́run ṣe bẹ́ẹ̀. ọ̀pọ̀ ẹ̀yin tó tún lékún sí báyìí. ọ̀pọ̀ ẹ̀yin tó tún lékún sí báyìí. ọlọ́run tó máa pọ̀ sí fún yín. ọlọ́run jọ́pẹ́ ẹ̀ máa pọ̀ sí. ọlọ́run tó máa pọ̀ sí fún yín. ọlọ́run jọ́pẹ́ ẹ̀ máa pọ̀ sí. ọlọ́run jọ́pẹ́ náà máa pọ̀ sí fún ọlọ́run yín. jọ́pẹ́ náà máa pọ̀ sí. wọ́n máa pọ̀ sí láyé yín. láyé yín kọ́pẹ́ náà máa pọ̀ sí. wọ́n máa pọ̀ sí láyé yín. wọ́n máa pọ̀ sí nínú ayé yín sí. lára àwọn àjọ ọlọ́run yín gan-an. ọlọ́run yín kọ́pẹ́ yóò máa pọ̀ sí. àwọn èyí tó ti dé. àwọn tó ti dé. àwọn méjì tó ń bọ̀ tá à ń béèrè fún. ọlọ́run mọ́sá àmọ́jú máa pọ̀ sí fún yín. ọlá àwọn kan ńláńlá tẹ̀ ń jẹ́ yìí. ọlá àwọn tó sọ yín lóko náà. wọlá àwọn àfáà tó farí fún yín jọ náà. wọlá jòkó àwọn àgbàlagbà jọ náà. wọlá fáti àti wọn ké ń jọ náà. wọlá àsìkò tí wọn ké ń jọ náà. wọlá àwọn tó sàmì sí ń jọ náà. wọlá àwọn ìyá wa tí wọn gbé wọn jọ náà. a fi bẹ̀ẹ́ fáwọn ọmọ wa yìí. gbogbo tí ń jẹ́ àlùbáríkà. táyé mọ̀ lálùbáríkà báyìí. èyí tí wọ́n lọ́wọ́ gan mọ́ lọ́dọ̀ ara rẹ̀. a pèsè ara àwọn ọmọ yìí. wọ́n làwọn láàlú Nàìjíríà tí wọ́n yà yìí gan. ẹ yóò jẹ́ ló. nínú àwọn ìlú. wọ́n láàlú àfáàtà wà yìí. tí ó jọ̀lú kan. kò jọ̀lú kan. ìlú kan náà sì jọ. bẹ́ẹ̀ ni wọ́lá bó ti ṣe. bẹ́ẹ̀ wọ́n sábà ṣe àwọn yìí. wọ́lá bàbá alágége. wọ́lá àwọn tó ṣẹ̀ wọ́n lẹ̀. wọ́lá àṣírí Ọlọ́run. tó fi pamọ́ sí bàbá náà la. tí ò yẹ nìkan. tí ó sì ṣe júwe. wọ́lá àwọn jẹ́wọ́n mẹ́ta mẹ́ta. wọ́lá àmì wa mẹ́ta mẹ́ta. àmín. àmín. àmín ya èmi rẹ náà táwa bá wa jòkó dùnú ọpẹ́ látàárọ̀. Ọlọ́run ló ṣe àwọn ọmọ àwọn ẹnìkan báyìí. Ọlọ́run ló ṣe àwọn ẹnìkan báyìí àwọn bá wa dúró ní ìdùnnú àtọpẹ́ náà. wọ́n lábò ti ṣe wọ́n. wọ́n lábò ti ṣe wọ́n. táàbí ṣàṣẹ lórí Ọlọ́run lára yín. táwa lórí Ọlọ́run táwa jà níyàn. dákun. Ọlọ́run dákun. ó gba àwọn ìjọ Ọlọ́run tiwa náà. àwọn ìjọ Ọlọ́run tiwa náà. àwọn tó ti dé. àwọn tó ti dé. àmì ti ń bọ̀ lọ́nà. àtàwọn tí ń bọ̀ lọ́nà. bá a ti tọrọ fún yín yìí. bá a ti tọrọ fún yín yìí. Ọlọ́run pè fáwa náà o. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwa náà. ẹni tí ò bá ẹni tí ọ̀rá lè ṣe ámínà. kó sáàmì rẹ̀ mẹ́ta mẹ́ta kó fún yàmù dáadáa. nígbà mẹ́ta mẹ́ta lọ
Amina. Amina. Amina ya Allah. Àyè kan ló fi gbogbo wa sí báyìí. Àyè kan lọ́lọ́run fi kó wa sí báyìí. Ọlọ́mọ lè wá jáde ń bẹ̀. Ọlọ́mọ lè wá ń bẹ̀. Ọlọ́mọ lè wá ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Bí ọba lé wa ń bẹ̀. Bí ọba lè wá ń bẹ̀. Má ti yọ wá kó nú ayé ọ̀hún. Yọ wá kó nú ayé. Lùkúlùkú. Lùkúlùkú. Adìẹ ní gbé ń jọ̀hún. Adìẹ ní gbé ń jọ̀hún. Àmọ́ nísìnyí àwọn èèyàn ní ń gbé o. Èèyàn ní lùkúlùkú ń gbé nísìnyí. Bí ọba yọ wá kó láyé wa. Bí ọba yọ wá láyé wa. Ó má yọ wá nú ayé wa tá à ń bẹ̀ yìí. Yọ wá nú ayé wa tá a wà yìí. Má fòsì yọ wá. Má fòsì yọ wá. Má fàrùn yọ wá. Má fi kú gan yọ wá. Kókó sí àmì mẹ́ta mẹ́ta fúnra rẹ̀. Amina. Amina. Amina ya Allah. Subhana rabbika rabbil izzati amma yasifuna. Wa salamun ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin. Wa mẹ́ta mẹ́ta. Amin. Amin. Amin.